àgbà Sheikh Muhammad Jamiu àmì ọlọ́run àwọn ni wọ́n wà bá mo ti gbọ́ sá mashallah àwọn ni wọ́n bá wa kíráàní all nísìn àmọ́ bí bàbá wa àgbà alájàdí ṣe ń bọ̀ ní orí pódíọ̀mù yìí ṣé ń gbọ́ àwọn prógráàmù wa tó bá di lọ́la gbogbo ẹ̀yin jẹ̀mọ́ ọlọ́run bá ṣe dáadáa fún yín ẹ ṣeun ẹ balẹ̀ dáadáa lágbára ọlọ́run tó bá di lọ́la Friday láago 4 ní Fọláwíyọ́ ẹjẹ́ àpàdé ńbẹ̀ Saturday 4 ní Fọláwíyọ́ ẹjẹ́ àpàdé ńbẹ̀ Sunday inshallah ìyẹn ni grand finale lágbára ọlọ́run ní Eagle Club Mackay ní Surulere ìyẹn tiẹ̀ bàbá wa àgbà Miskin Billah oníkìjìpá àwọn ni wọ́n ń bọ̀ ńbẹ̀ ọlọ́run kó kún wa ní kọ̀ọ̀kan wọn ẹjọ́ nítorí ọlọ́run make inquiries nípa àwọn programs yìí kẹjẹ kí gbogbo ọjọ́ pàdé ńbẹ̀ ẹ jẹ́ mú fún bàbá wa àgbà mi ọlọ́run nísìn ahlan wa sahlan marhaba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما آمين الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله èmi kàn máa tọrọ lọ́wọ́ wa ká ṣe salati ibrahimiya ẹyọ kan a wá ṣe Fatihatul Kitab ẹyọ kan lẹ́yìn yẹn a wá ṣe àtáyá. Sheikh Ahmad Mukhtar, adamallahu hayatahu. I really have to commend you and salute you. There's something called innovation. And I use Sheikh to challenge others. Try to innovate a new things, a new idea. We are all full of might. We just have to unfold it. Kí oníkálukú gbìyànjú ipá ẹ̀ láti daṣọ ìyìbò ẹ̀sìn. Kí oníkálukú gbìyànjú ìlànà tó bá mọ̀ wípé Islam o wọ́n á tara mi gbà wípé ẹ̀sìn ni. And this is exactly what Sheikh Ahmad Mukhtar is doing always. adamallahu hayatahu. Mo nífẹ̀ẹ́ sí kórí èèyàn ó pé kéèyàn ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ wípé khairul mawahiba alhidaya arushd. Oore tọ́lọ́run lè ṣe fún èèyàn tó dáa jù ni kó jẹ́ kéèyàn mọ nǹkan tó kéèyàn mọ̀ pé nǹkan tí mo live fún ni. You are doing excellently well. May God Almighty continue to be with you. Àmín. Ẹni yóò tó bá ti gbé ìfẹ́ ànábì sọ́kàn tó gbé sallallahu lójú alayhi wa sallam. tó dẹ̀ ń fi hàn ó máa succeed náà ni lórí ohunkóhun tó bá dáwọ́lé. Gbogbo wa mo kí wa kú oríire. A ṣe tọdún yìí, a ṣe tẹ̀mí. Àmín. I wasn't officially invited, but I came here just to surprise him and to show my physical support. This is not about you alone. This is who we are. MashaAllah. I stand here, you stand here. We are all going higher, higher, higher. So the reason why we should all join hands together, àti kọ́kọ́ ní opportunity kan, the opportunity is our age. Àwọn idea yìí, àwọn bàbá tó síwájú wa wọ́n mọ̀. Ṣùgbọ́n opportunity àǹfààní tá wà ní the exposure. And the age is entirely on our side. We have the capacity, we have the strength to execute all this. Kí ló dé tá wá ní jọmọ ṣe. I watch your program a lot. Because Ọlọ́run rínú. That's all I can say.
Ahiyakumullah. Al-Atik bòkì gbogbo wa lápapọ̀ trendy ẹ jẹ́ ká ka salatu ibrahimiya kan fatiha kan àtàyà kan lágbára Ọlọ́run gbogbo ẹni tó ràn ètò wa Muhammad Rasulullah International Conference Sallallahu alayhi wa gbogbo àwọn sallam. tó ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba gbogbo ibikíbi tí wọ́n bá kọjú dà Ọlọ́run jẹ́ kó máa mọ̀ wípé nǹkan tá à ń ṣe yẹn lọ́lọ́run fi ń ṣe nǹkan tí ó ń ṣe fún wa yìí Ọlọ́run jẹ́ kí ohun tó ń ṣe síbí báyìí jẹ́ kó máa lapa ní gbogbo ọ̀nà wọn. Amina. ẹ jẹ́ káwa náà gbìyànjú unfold your own mind discover yourself discover yourself ayé ti kú òní ẹgbẹ́ ní ẹgbẹ́ lẹ̀ ẹ jókòó nígbà tí gbogbo wa yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ èébú ni wọ́n máa bú èmi ni èébú inú tí kì í dùn mí èébú ni to the extent wípé téèyàn bá bú mi tó bá text mi tó bú mi kó lè mọ̀ pé mo rí i màá wá reply pé thank you kó lè so that kò ní feel pé ó dà pé kò rí kó lè mọ̀ pé mo rí o ní problem o. Ó ṣe. gbogbo nǹkan téèyàn ń wò níjọ́ yẹn now àwọn tó ń pé kí náà ṣe we will welcome you as soon as you're ready to start doing what we are doing to propagate Islam. Inshallah. This is a single family. Ọlọ́run amọ́jọ́rọ̀ wa. Àmín. Ọya ẹ jẹ́ ká ka salatu Ibrahim ẹ̀yọ̀ kan lápapọ̀. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin kama sallaita ala sayyidina Ibrahima wa ala ali sayyidina Ibrahima fil alamin innaka Hamidum Majid. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. nísìn gbogbo wa máa jọ ṣe àtàyà ẹyọ kan lápapọ̀ mo kí sheikh wa sheikh Jamal àwọn ọmọ bàbá mi nù àwọn tí bàbá kan náà jọ bí wa Mọ̀lánà sheikh Yahya Musa Agboola mo kí Hafiz Foundation mo wá kí alhaji wa tán jẹ́ olólùfẹ́ Sheikh Jamiu the chairman and the owner of this place alhaji wa aṣíwájú Ọ̀fà Oyèmí ọlọ́mọ sábà ṣe dáadáa fún wọn. Àmín. jẹ́ kí ìbùkún Ọlọ́run bá kó túbọ̀ máa bá wọn kó máa bá wọn kó máa bá wọn kí bíbá yìí má parẹ́ kọ́lọ́n kó tó gbé wọn ga sí ọlá Al-Qur'an lásì gbogbo wa náà ká máa ga Ar-Rais mo kí yín gan bismillahir rahmanir rahim. At-tahiyyatu lillah az-zakiyatu lillah at-tayyibatu as-salawatu lillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. látòrí ìmáàmù Kun Fayakun àti gbogbo ẹ̀yin àyímọ̀ tẹ́ ẹ kù jazakumullahu khairan. آمين. thank you sallu ala nabiyil karim. صلى الله عليه وسلم. سيد وجود محمد سيد وجود مولانا اجمعوا سيد وجود محمد سيد وجود مولانا كاشف الغمة محمد كاشف الغمة مولانا سيد وجود
عين البرايا محمد سيد وجود مولانا سيد الوجود محمد سيد Ejamu kama gbalada. مولانا خير البرايا محمد خير البرايا مولانا سيد الوجود محمد سيد الوجود مولانا aṣáájú ayé tó fi dọ̀run ànábì Muhammad Maulana. سيد الوجود محمد سيد الوجود مولانا àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́run dá ànábì Muhammad Maulana. سيد الوجود محمد سيد الوجود مولانا òun àwa lòun Sayyidu Wujudi Maulana. سيد الوجود محمد سيد الوجود مولانا látara ẹ̀ la fi dóhùn gbogbo ànábì Muhammad Maulana. سيد الوجود محمد سيد الوجود مولانا látara ẹ̀ la fi dáhùn gbogbo ànábì Muhammad Maulana. سيد الوجود محمد سيد الوجود مولانا sahibul burhani Maulana Muhammadu Aminu Maulana. سيد الوجود محمد سيد الوجود مولانا mo ní kashiful gumma Maulana kashiful gumma Maulana. سيد الوجود sallallahu alaihi wasallam. محمد سيد الوجود مولانا nasirul haqi Maulana rahimu Maulana. سيد الوجود محمد سيد الوجود مولانا nasirul haqi Maulana rahimu Maulana. سيد الوجود النبي محمد. محمد سيد الوجود مولانا إمام المرسلين سيد وجود رسول الله. سيد الوجود محمد سيد الوجود مولانا تولاه يا بالخاتم سراج وادي مولانا. سيد الوجود محمد سيد الوجود مولانا تولاه لقدر محمود بصراط الحق مولانا. سيد الوجود محمد سيد الوجود مولانا النبي سيد وجوده مولانا سيد وجوده مولانا سيد وجوده مولانا النبي محمد مولانا خير البرايا. مولانا النبي محمد مولانا سيد وجوده. مولانا النبي محمد خير البرايا. مولانا النبي محمد كاشف الغمة. مولانا النبي محمد مولانا سيد البرهان. مولانا النبي محمد مولانا إمام متقين. مولانا النبي محمد مولانا رؤوف رحيم. مولانا النبي محمد مولانا سراج الحق. مولانا النبي محمد مولانا نصير ومنصور. مولانا النبي محمد نصير ومنصور. مولانا النبي محمد مولانا رؤوف رحيم. مولانا النبي محمد مولانا كاشف الغمة. مولانا النبي محمد مولانا خير البرايا. مولانا النبي محمد مولانا خير الأنام. مولانا النبي محمد مولانا خير الإفادة. مولانا النبي محمد مولانا سراج المنير. مولانا سيد ودينا على سيد